àṣírí tí ń tú gẹ̀gẹ̀ àṣírí tí ń tú àwọn àgbà òfò àgbà rádaràdá àṣírí wọn tí ń tú àwọn àgbà jẹgúdújẹrá olè àṣírí wọn máa tú àṣírí wọn tí ń tú àwọn àgbà òfò àgbà jẹgúdújẹrá àgbà tó jàjẹ́ ìwẹ̀yìn òun ló máa rúgbà ẹ̀ délé tí wọ́n torí àti jàtà àti jẹ́ wọn tó fẹ́ bá ayé ọmọ Yorùbá jẹ́ o àṣírí wọn tí ń tú. Ọba Gbolagade Babalọ́lá gbadé wọ̀lú wọn àgbà òfò níyín sáà ìkà níyín wọ́n ti yọ yín lóyè ẹ lè tẹ bá rúre lẹ máa sọ re ó dẹ̀ pé ibi tá a bá dé yìí ṣebí èébú náà ilẹ̀ ṣe sọ pé ẹ̀yin àgbààgbà ẹ̀yin ọba ìka ilẹ̀ Yorùbá kì í ṣe gbogbo yín o ẹni èébú náà bu yín tẹ́lẹ̀ nísìn èpè a máa fi pè pa yín èpè a máa fi pa yín you know why it is about us kì í ṣe about you anymore kọ́rọ̀ mi kó lè yé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi dáadáa a ti mú lára àwọn ọ̀bàyéjẹ́ tó dá ẹ̀mí àwọn bítíbitì àwọn èèyàn tó rán wọn lọ sọ́run àṣàntì ní illegal mining tó ṣẹlẹ̀ ní Ìbàdàn lẹ́nu ọjọ́ mẹ́ta àṣírí ti padà tú wọ́n ti mú lára àwọn ọba tó ń jẹ lára owó yẹn tó mọ̀ sí kinní yẹn wọ́n ti mú wọn ṣe bá sọ tá bá ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ máa ní wọ́n sọ̀rọ̀ sọ́ba wọ́n sọ̀rọ̀ sí jòyè wọ́n rọ́ba fín ṣáwọn ọba wọ́n pọ́nra wọn lé la ṣe rí wọn fín. Traditional ruler suspended in Oyo over alleged ties with illegal miners. A traditional ruler has been suspended in Oyo State for his alleged link with illegal miners, the state government has said. In a statement on Friday, the Oyo State Commissioner for Information and Orientation, Dotun Oyelade, said the traditional ruler of Ido Town in Ido local government area of the state, Oba Gbolagade Babalọ́lá Gbadewọ̀lú was suspended by Governor Seyi Makinde. Ẹ yọ wọ́n ni ẹ má suspend wọn. Ẹ má yọ wọ́n mi like. He also said the state government took the tough measure of suspending the monarch to send signals to those aiding and abetting criminals within their territory that they were in the wrong place at the wrong time. According to the commissioners, the Onido of Ido was suspended because of an intelligence report linking him to illegal miners in the local government area. Oh. In the light of our recent experience and the government's daily efforts to rid our land of criminals, we are sending the signal to all like-minded elements to vacate our zone or be caught and brought to justice, he stated. On the issue of the possibility of Onido being dethroned when an investigation is concluded, the commissioner said all options are on the table. Similarly, the special advisor media to Oyo State Governor Sulaiman Olarewaju said the suspension was approved on Thursday, February 1st. He said the suspension followed a letter dated 2nd of February 2024 and signed by the Commissioner for Local Government and Chieftaincy Matter, Honorable Olusegun Olayiwola. Oh, chatiri báyìí. Ọba Gbolagade, mi fẹ́ ṣe orúkọ yẹn pé Ọba Gbolagade Babalọ́lá gbadé wọ̀lú wọn. Ó wà lára àwọn ọba wakùsà ilẹ̀ Yorùbá. Kéré o lónílé lálejò ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin ará Ìbàdàn ṣe ti gbọ́ wọ́n ní Ìdó local government Ọba Gbolagade Babalọ́lá gbadéwọ̀lú wọn Onídó of Ìdó ní Ìdó local government wọ́n ní ó wà lára àwọn tó ń wa kùsà tí wọ́n ń ṣe máìnì tó ń ta nǹkan ọrọ̀ ilẹ̀ nǹkan wàrà tí oyin ilẹ̀ Yorùbá tán lọ ń tà síta tí wọ́n ń kówó yẹn ṣẹ̀ráyé tẹ́ bá wá rí wọn ní pátí àwọn fáǹsì bàbá K1 the ultimate nìyẹn wọ́n wá máa jẹ́ kí ìwọ àtèmi tá à ń ṣe legit business legit iṣẹ́ wa tá a rọra ṣe lé ayé wa wọ́n á jẹ́ ká máa rí bẹ́ẹ̀ nípa àrílé ayé wa bẹ́ẹ̀ ni pé àmọ́ nǹkan tó kù nú ayé wa ẹ máa rí wọn máa gbowó bọ́ndùbọ́ndù ìgbì
ìgbì wọ́n mú owó wọ́n lẹ̀ wọ́n 1000 wọ́n sọ di ṣéènì ọrùn ẹ rí wọn níwájú olórin iwájú eléré àwọn náà wọ́n láwọn fẹ́ ṣe 3 years anniversary àbí 1 year àbí 5 years a whole month náà máa fi ṣe ọjọ́ kan fún olórin kan bẹ́ẹ̀ ìyà ń jẹ ọ̀pọ̀pọ̀rìpọ̀ ìyà ń jẹ àwọn ibi tí wọ́n balẹ̀ lórí ṣe ti rí àṣírí ti tú ọba kí ló porúkọ ẹ̀ ọba Gbolagade Babalọ́lá gbadewọ̀lú wọn gọ́vnà Makinde of Ọ̀yọ́ state wọ́n ti suspend wọn tí ìyọ wọ́n ti wọ́n bí wọ́n sì pé how market nípa yíyọ pọ́n máa kúkú dethrone wọn finally because a ti rí pé a ti mú kan lára àwọn ọba kó ti later yo wọ́n ní all eyes on the desk o suspension yẹn from that suspension ó máa kọ yíyọ ẹ dethrone ṣeré ìyọba ẹlẹ́ni gbọ́ àtijọ́ wọ ṣòkòtò kan náà àwágò ò ní jẹ́ kẹsùn kẹhọrun ṣèbí tẹ bá rọrùn sùn lẹ́ máa lẹ́fẹ́ họrun ẹ mú omi báyìí ẹ nílé drop cup ẹ máa rán kìtìkìtì ṣe bẹ́ẹ̀ ni bọ́n tẹ́ pa yín wọ́n ò máa jí yín gbé àwọn onílẹ̀ ti dìde tì yín lẹ́ẹ̀rí yẹn ẹyọ àti elist ọba àti jẹkúrẹ́dí ọba gbogbo yín pátápátá a máa ti ṣaṣara bàgbó fún yàrá ìyá yín ni ṣe ní àgbà òfò ló pọ̀ jù láàrin yín tẹ́ ẹ̀ mọ nǹkan tó kàn ò nílẹ̀ Yorùbá àwa lẹ fẹ́ máa fi ṣe sacrifice ṣé rí àti mọ́ bá olè Gbolagade Babalọ́lá gbadewọ̀lú wọn onídò of Ìdó local government wọ́n ní gọ́vnà Makinde of Ọ̀yọ́ ti sack yẹ wọ́n suspend ẹ̀ bí wọ́n máa dethrone ẹ̀ very soon àmọ́ decision wọ́n ní ó wà lára àwọn tó lọ ń pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn tó ń ta nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá tó ń ṣe mining yes ṣé ẹ ti rí wọ́n ti yọ wọ́n ti yọ dára sí mi wọ́n ti yọ wọ́n suspend ẹ̀ ni mò ń bọ̀ o kò tí ì tán síbẹ̀ ṣẹlẹ̀ ní gbọ́ ni àwa gan ò ní gbà èmi ò mọ mi tí ka nǹkan tí wọ́n kọ síbi ìdàdàbọ̀ mo ṣàrí ń bi lórí kínní why bandits are killing monarchs cheaply traditionalist centuries ago monarchs in Nigeria were known to wield enormous spiritual and physical powers. However, insecurity is gradually weakening the power of the crown, making traditional rulers victims of violent attack, gruesome killings, and kidnapping. Amid the haze of the Harmattan on Monday, January 29, 2024, a car conveying 3 Ekiti monarchs glided across the landscape of the adjoining local Atigbo. A ti mọ̀ pé wọ́n pa wọ́n on the road kí lẹ́jọ́ wèrè. The ẹlẹ́sìn of Ẹ̀sán Èkìtì ọba David Ogunṣakindi onímọ̀jọ̀ fìmọ̀jọ̀ Èkìtì ọba Samuel Ọlátúnjí and the Alára of Ara Èkìtì ọba Adébáyọ̀ Fatoba were on their way from a security meeting held in Ìrẹ̀lẹ̀ Èkìtì on the fateful day when armed with cold and calculated brutality the assailant kìnìkan. Ẹ wò kò sí nǹkan gidi tí mo rí tán kan síbi tó dàbí alára ju wípé àwọn ọba ti jèèwọ̀ àwọn ọba ò tẹ ibi tó yẹ kí wọ́n tẹ̀ ibi tí kò yẹ kán tẹ̀ ni wọ́n tẹ̀ ohun tí kò yẹ kán jẹ ni wọ́n jẹ ohun tí kò yẹ kán mu ni wọ́n mu ohun tí kò yẹ kí wọ́n wọ̀ òun ni wọ́n wọ̀ wọ́n ti tẹ ojú àṣà mọ́lẹ̀ wọ́n ti ba ìṣẹ̀ṣe jẹ́ hence àwọn onílẹ̀ ń bínú sí yín aráàlú ń bínú sí yín àwọn onílẹ̀ ń bínú sí yín àwa wí tán ẹ̀yin kan àwọn kan máa pè mí ẹgbọ́n ẹ̀yin èèyàn mi kẹ́ sáré sọ ilé fún yín wọ́n ní security lọ sọ wípé àwọn wọ́n ní wọ́n lọ ṣe meeting wọ́n fẹ́ lọ ṣe meeting àbí wọ́n lọ ṣe wọ́n ti ń bọ̀ àbọ̀n sì ń lọ any ever wọ́n ṣà ní security meeting lẹ́ ń lọ àbí according to bọ́ ṣe kọ́ síbí àwọn ọba méjì tí wọ́n pa tí kan disappear ọlọ́run ló ní kí bàbá yẹn wọ́n náà rọ̀ òun bọ̀ ìbọn ò wọlé o àjẹsára ajẹ́ wípé ẹ̀rù rẹ lẹ́ ṣe sọ́ọ́rẹ́ o bàbá yàtọ̀ fún pé ẹ ní àjẹsára tó gbówọ́ ẹ ṣe nǹkan tó dá ní o àwọn onílẹ̀ ibi tẹ́ ìjọba sí ọba tí ó disappear yẹn ẹ rú rẹ̀ ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe fún ìlú yẹn àwọn onílẹ̀ sì rí yín wọ́n rínú yín òun ní kíní yẹn ṣe forí yín àìjẹ́bẹ̀ ẹ máa bá lọ anyway nọ́mbà wá bá mi nọ́mbà ní ẹ dára kò rí bẹ́ẹ̀ nọ́mbà ní ọba méjèèjì tó kù yẹn àti tó disappear kì í ṣe nǹkan tá a rò wọ́n ní wọ́n discover gold ní àárín between Ọ̀yẹ́ sí ṣé Ọ̀yẹ́ sí ìlú péjú àbí sí Ìkọ̀lé náà ti ẹ̀ sọ àbí ìlú péjú sí Ìkọ̀lé mi ti ẹ̀rántí ìtọ́pẹ̀ mọ́ ń bẹ̀ báyìí sí
ipe wọ́n wá discover gold ńbẹ̀ pé gold yẹn ń ṣòṣì ńbẹ̀ pẹ́tipẹ́tipẹ́ lèmi gan ti ń sọ pé gbogbo Èkìtì pátápátá kún fún mineral resources ìlú mi gan gold ńbẹ̀. Now wọ́n náà discover ẹ̀ pé gold pọ̀ ńbẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní fọ́ àpáta yẹn àbí ẹ̀wọ̀n kankan àbí oríṣiríṣi nǹkan ṣàfẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní federal government fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ńbẹ̀ wọ́n ní àwọn àgbààgbà tó kù tí wọ́n pè wọ́n ní gbogbo wọn náà ti jọ wọlé pé àwọn ọba mẹ́ta yìí nìkan ni wọ́n sọ pé irọ́ nǹkan ìní àjogúnbá lọ́dọ̀ àwọn baba ńlá baba wa tó bìlọ́ǹgì sílẹ̀ Yorùbá tó dẹ̀ wà fún àwọn àtìrandíran ọmọ wọn ní ilẹ̀ Yorùbá wípé àwọn ò ní gbà kí wọ́n wá wakùsà yẹn wọ́n nítorí ẹ̀ ní ìjọba pé ìjọba mọ̀ sí bí wọ́n ṣe lọ pa wọ́n lótìtọ́ àti lódodo wọ́n ní àwọn tó pa àwọn ọba yìí pé wọ́n wọ army uniform bọ̀ tó bá wo gbogbo bí nǹkan ṣe ń lọ ńsìn gbogbo àwọn tó dẹ̀ ń jí àwọn èèyàn gbé ọ̀pọ̀lọpọ̀ 90% wọn àti gbogbo ẹ̀ wọ́n á wọ aṣọ police officer wọ́n á wọ aṣọ army uniform ṣe fẹ́ wá gbọ́ kì í ṣe Fúlàní nìkan ló tún wá ń jíyàn gbé mọ́ báyìí ní gbogbo ilẹ̀ South o àwọn ọmọ Yorùbá náà ti sọra wọn di ajínigbé báyìí torí wọ́n fẹ́ make owó wàhálà ti ṣẹlẹ̀ wàhálà ti ṣe kí ni wàhálà ti ṣẹlẹ̀ òun lẹ́ ń gbọ́ yẹn ní ilé ayé kan yìí ṣáná ní ilé ayé kan yìí ókè o bàbá Kọ́lá Olóòtú mò ń gbọ́ yín ẹ ní sùúrù ní ìmọ̀ pé mi ìyàn láòdù. Sunday Igboho a gbọ́dọ̀ ní àwọn táyà a gbọ́dọ̀ nírú àwọn akíkanjú bíi Sunday Igboho a gbọ́dọ̀ ní àwọn táyà àwọn di oògùn kọ́ ni Sunday Igboho níjẹ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó ní kinní kan àyà ní tóògùn lọ́tọ̀ ó ní àyà ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta àfi ká jókòó round table ká sọ̀rọ̀ ọ̀rọ̀ kí là á sọ ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè Nàìjíríà níbo làbó ti wọ́ wá ẹ̀sìkìsà bá mi lábújá o bọ́tà bá pọ̀ lápọ̀jù àmọ́ múnú ẹ̀sọ̀ rẹ̀ ẹ̀ má jẹ́ nìkan máa tì í eléyìí ọ̀dà eléyìí ọ̀dà eléyìí ọ̀dà ṣé ronú tẹ́ ẹ bá lè ṣe lórí ọ̀rọ̀ Kánú tó wà lẹ́wọ̀n ẹ bá àwọn àgbààgbà Ìgbò sọ̀rọ̀ kí wọ́n bá sọ̀rọ̀ ó ní mọ́ọ̀rẹ́ mọ́ kí onítòkó rẹ̀ tòkó ẹ yọ kúrò lẹ́wọ̀n ẹ bá sọ̀rọ̀ ó náà láwọn sàábẹ̀ tiẹ̀ ẹni kọ́ lọ di gbogbo la Ìgbò mú gírígírí ẹ gbà pé Sunday Igboho ẹ fún láàyè ẹjọ́ wálé ẹ bá ṣe mítìn rántébù irinwó sàábẹ̀ bẹ́ lẹ́yìn ọmọ Ìgbòho àfi bá ọmọ bá ń bọ́mọ ṣe é lókù nínú àwọn tí ń jàjàgbara ńlẹ̀ Yorùbá kò sọ ní sàábẹ̀ rẹ̀ ẹni ó pe gbogbo Yorùbá nation rẹ̀ káàkiri ẹ lò wọ́n fẹ́ ètò ààbò ní gbogbo ìpínlẹ̀ ló ní sàábẹ̀ sí ní gbogbo ilẹ̀ Yorùbá ẹni kó ní mú re mọ́ kó ń tòkó re tòkó ẹlẹ́filẹ̀ Yorùbá ẹlẹ́fi kọ́ Sunday Igboho lọ́rùn kẹwàá wo ń jọ ṣẹlẹ̀ bọ́tà bá pọ̀ lápọ̀jù àmọ́ múnú ẹ̀sọ̀ rẹ̀ ẹ sọ fún wọn kẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ wí. bàbá Kọ́lá Olóòtú mo rí sí yín látànà spirit mi rí sí yín ọ̀rọ̀ yín ò fẹ́ yé mi mọ́ o ọmọ àdábá níjà kíní kan abẹ̀yìn kángun bàbá mi ìrìn understand yín o àbẹ́yìn olólùfẹ́ mi ẹ padà understand bàbá Kọ́lá Olóòtú àbẹ́yìn kò lè sọ pé Ìgbò ẹ mélòó lè pé mo dé bá yín dáhùn pé ẹ méjì ẹni kó má jẹ́ kọ́mọ Yorùbá kó má jẹ́ kéèyàn kankan tì í o wípé Yorùbá ò ṣe é kú fún ẹ tún wá ní pé kán tó fi Yorùbá làǹdẹ̀ kán tó fi kọ́ lọ́rùn Ìgbòho pẹ̀lẹ́ ọmọ Adéyẹmọ pẹ̀lẹ́ ìyá ẹ̀rọ lọ́hùn kò tiẹ̀ wá yé èmi gan-an tí mi ń ṣègbò gan-an kò yé mi mọ́ go this way go that way má lọ bẹ̀ mọ́ má lọ bí mọ́ ó yá lọ sókè ó yá má lọ sókè ó yá lọ sísàlẹ̀ ṣé wọ́n fi ṣe gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ó dẹ̀ pé situation tó dé bá Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó ń jẹ ogun tó ń jà yín nílẹ̀ Yorùbá ó ti kó sí ọ̀pọ̀lọpọ̀ bàbá ẹ̀yin kọ́ mò ń bá wí o mi ì sọ pé ẹ̀yin kọ́ ni mò ń sọ fún o ó dẹ̀ pé situation yẹn ti ń affect everybody abẹ́yìn kọ́ rèé lọ́jọ́ kìíní àná tẹ́lẹ̀ ẹ̀ràn Ìgbòho níṣẹ́ òun lè tó wà bàbá Kọ́lá Olóòtú kí lè ń wí nígboro ẹnu yín bàbá ẹni kan fi ilẹ̀ Yorùbá kan fi kọ́ Ìgbòho lọ́rùn ọ̀rọ̀ ńlá lélẹ́yìí kẹ́ ẹ̀ so tí Tinubu bá ti wá fàyè gbà kí Ìgbòho wọlé o kan wá fi ilẹ̀ Yorùbá kan fi kọ́ Ìgbòho lọ́rùn so that means pé any criminal wàhálà tó bá ti ṣẹlẹ̀ lé any part of ilẹ̀ Yorùbá Ìgbòho àtàwọn èèyàn ẹ̀ àwọn ni wọ́n ṣe. Is that not what you are trying to say? Kí ló dé tẹ máa mọ gegele lórí gegele? Kí ló dé tẹ ṣe máa ń believe yìí pé ẹ̀yin nìkan lẹ gbọ́ Yorùbá bàbá Kọ́lá Olóòtú? Ẹ tún ti ń go far o. Ẹ tún ti ń bẹ́ bàbá. Ẹ bẹ́ mo kò jẹ. Bàbá ẹ ṣọ́ ara yín o. Ẹ ṣọ́ ara yín o. Orúkọ tèmi dára ni mi ò sí lára wọn o. Irú èdè àwo nìyẹn. Tí ẹ bá fẹ́ advice bàbá Tinubu, good, all well and good.
ipe kí wọ́n do the needful. Gbogbo àwọn ọmọ líle ṣé mi pariwo ẹ̀ tó ní pé ibo ni gbogbo ọmọ líle ilẹ̀ Yorùbá wà. Ìgbà tẹ́ ẹ̀ ní bá mi share fídíò, nígbà tẹ́ ẹ̀ ní bá mi pín káàkiri. Tó jẹ́ pé ọ̀tẹ̀lẹ̀ máa ń fi sí gbogbo nǹkan àti tẹ̀mbẹ̀lẹ̀kún, àní jẹ́ kó lọ, àní jẹ́ kó kọjá ibi tó wà, àní jẹ́ kó ṣe gbá. Mi ìdẹ̀mọ̀ nǹkan tí mo rà nígbà yín ju ipe mo nífẹ̀ẹ́ yín pé ọ̀nà àbáyọ sí problem ilẹ̀ Yorùbá. Kí ló ṣe ẹ̀yin ọmọ ìran Yorùbá? Mo pariwo, ìwọ tó bá wo fídíò mi, mo máa ń tẹnumọ́ ní àsìkò ìgbà kan wípé gbogbo ọmọ líle bàbá Tinubu, ẹ mú gbogbo ọmọ líle ilẹ̀ Yorùbá, ẹ pa wọ́n mọ́lẹ̀ fẹ́fẹ́fẹ́ àgbọ̀ kankan. Èyí tẹ́ lépa, èyí tẹ́ mú lẹ́nu dúró ẹ mú, èyí tẹ́ lé out of the country ẹ lé. Ẹ dẹ̀ expect kí gbogbo nǹkan kó wà okay. Gbogbo àwọn tó lè dìde, tó lè ṣàyà gbangba, ẹ dì wọ́n lọ́wọ́ mú báyìí. Ẹ rò pé ẹ̀yin nìkan lẹ lé, ẹ lè jupa, ẹ lè jùsẹ̀. You can be there and be there and be there and be here at the same time. Ṣé o ti jájọ yín lójú sìn? Ṣé gbogbo lálá yín tó lọ sókè bàbá Tinubu? Ṣé kò ti wálẹ̀ pẹ̀pẹ̀ nísìn? Òun lẹ rojú tú ẹ̀ tẹ́ rọra gbé báàgì yín, tẹ́ sá lọ sí France, tẹ́ lọ holiday 2 weeks. Ìpè tó bá máa para wọn kán para wọn. Bàbá Kola Olotu, tẹ́ bá fẹ́ bá Tinubu sọ̀rọ̀, tẹ́ fẹ́ advice wọn is good. Èwo la sọ bàjẹ́, èwo la sọ jáàmù. Ẹni kó fa Igboho kó jẹ́ kó wá sílé. Ẹ tún ní pé kó wá fi gbogbo Nàìjíríà ilẹ̀ Yorùbá, kó fi kọ́ Igboho àti Yorùbá nation lọ́rùn. Àbí kí lẹ gbọ́ tí mo sọ, kí lẹ ní bàbá yìí sọ. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. Ọmọ tí ń jàjàgbara lẹ̀ Yorùbá kò sọ ní sàábẹ̀ rẹ̀. Ẹni ó pe gbogbo Yorùbá ní sẹ́ rẹ̀ káàkiri. Lò wọ́n fẹ́ ètò ààbò ní gbogbo ìpínlẹ̀ ló ní sàábẹ̀ sí. Ní gbogbo ilẹ̀ Yorùbá, ẹni kó ní mú rẹ̀ mọ́ kọ́ńtòkó rẹ̀ tòkó. Ẹlẹ́ẹ̀fi lẹ̀ Yorùbá, ẹlẹ́ẹ̀fi kọ́ Sunday Igboho lọ́rùn kẹwàá wo ní ọ̀sẹ̀lẹ̀. Bọ́tà bá pọ̀ lápọ̀jù, àmọ́ múnú ẹ̀sọ̀ rẹ̀. Ẹ sọ fún wọn, kẹ́ ẹ jẹ́ kí wọ́n. Igboho, ọmọ Adéyẹmọ, ṣó ń gbọ́? Hello. Ṣó gbọ́ nǹkan tí bàbá Kola Olotu wí? The same bàbá Kola Olotu ló sọ wípé ló pè òòṣà ní last year ní ìgbà ọ̀rọ̀ amúlùdùn tó ṣẹlẹ̀. Ó ní mo yẹ sọ pé tó bá rí ẹni mídíà kan tó lọ solicit owó fún àwọn olórí burúkú yẹn, alábòsí mídíà ni, kìkìdá ọmọ àlè, olórí ọmọ àlè nírú mídíà bẹ́ẹ̀. Nígbà yẹn ni bàbá yìí bọ́ síta tó ní má jẹ́ kán tiẹ̀, Yorùbá ò ṣe é kú fún. Ṣé ilẹ̀ Yorùbá tí ẹni kò ṣe é kú fún yẹn, ó ṣe wá dùn tí wọ́n tún wá fi ń kọ lọ́rùn. Ajẹ́pẹ̀yìn lẹ fẹ́ ti pa. Bàbá Kola Olotu, ẹ fẹ́ ti Igboho pa, èmi náà wá yí padà sọ́dọ̀ yín. Igboho, dára ló ń pè yín. Gbogbo ibikíbi tẹ́ bá wà, Igboho òòṣà. Gbogbo ibikíbi tẹ́tí yín bá ń já tí mo ṣe ń pariwo èyí, má wọ̀n mí lépè o. Ìní òkú, ìní ọ̀run o. Ṣùgbọ́n ohun tí wọ́n sọ, èmi náà wá ń pè yín. Igboho, Igboho, Igboho. Mélòó ni mo pè yín? Méjì. Kí lẹ fi ń gbọ́ ọ̀rọ̀? Mo bá yín answer ẹ̀. Tó o bá sọnù, má má sọnù o. Tètè gbọ́ bọ àwọn eléyìí wọ̀gbẹ́, má jọ gbé ẹ wọ̀gbẹ́. Má jẹ́ kán tì ẹ́ pa. Yorùbá ò ṣe é jà fún, Yorùbá ò ṣe é kú fún. Lóhùn bàbá Kola Olotu, àwọn náà máa dín fíyà gẹ́gẹ́ fáyán. Àwọn náà máa ṣe ògùn àrìnà kò fẹ́ dìyẹ. Ẹ̀yin lẹ máa polè kó wá jà. Ẹ̀yin náà lẹ tún máa polówó kó wá mú. Àbí ẹ̀yin Yorùbá gan ọ̀rọ̀ yín ṣe nira gan báyìí ná. Lẹ́yìn tẹ́ sọ wípé Yorùbá ò ṣe é kú fún, kí Igboho má jẹ́ kán tí òun lu bábu wáyà, bàbá bábu wáyà. Àṣé ẹ̀yin gangan ni bábu wáyà. Àṣé ẹ̀yin lẹ wá fẹ́ tí Igboho pa. Ṣé tí Igboho bá jẹ́ àbúrò yín, ẹ ní kí wọ́n fi ilẹ̀ Yorùbá kán fi kọ lọ́rùn? Àbí ẹ mọ èdè yẹn ni, àbí ẹ mọ òun yẹn, ẹ mọ̀rọ̀ tó ń sọ ni. Tó já sí pé tí wọ́n bá gbọ́ lásán ní any part of Yorùbá land, wọ́n á ní Yorùbá nation ní àti Igboho. Ìkọ́ tẹ́ ń try láti sọ nìyẹn. Lẹ́yìn tẹ́ ti sọ wípé kán má lísì sí àwa, wípé ká má ti pàdé yẹn irọ́ wípé àmọ́ wípé àwa Yorùbá nation lẹ́ ń bá sọ̀rọ̀ wípé kán má jẹ́ ká tì àwọn pa. Ó tiẹ̀ ti wá da ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ báyìí. Ẹ̀yin gan-an ni ọ̀tá ẹ̀ nísìn. Ó bá jẹ́ ẹ̀yin náà rán wá, àwa máa rán yín padà sọ́dọ̀ àwọn tó rán yín wá. Bàbá Kola Olotu, ẹ padà lọ sọ fún àwọn tó rán yín wípé ẹ̀yin lẹ fẹ́ tí Igboho pa. Báwo lè ṣe máa ní kán fi ilẹ̀ Yorùbá kán fi kọ́ Igboho àti Yorùbá nation lọ́rùn? Lẹ́yìn ṣe bí gbogbo ẹ̀yin ọba àtẹ̀yin àgbààgbà lẹ sọ wípé irọ́, wípé Tinubu lẹ fẹ́ òun kó jẹ́ kó ṣe, kò tí ì yá, àsìkò tí ì tó, tẹ gbowó ẹ̀mí ẹ̀. Bàbá Kola Olotu, ṣe fẹ́ sọ wípé ẹ kì í gbọ́ gbogbo story tó lọ, kò sí lè tẹ́ gbọ́. Ṣe bí the same àwọn ọba tó wá ń pa sí wọn tẹ́ pa yín, ẹ rí pé wọ́n jí yín gbé. Gbogbo yín pátápátá látòkèdè sàlẹ̀ náà lẹ máa lọ sí gbogbo nǹkan tó wà lẹ̀. Ẹ tí ì rí nǹkan kan, àsìkò ẹ̀san ti dé bá yín, onílẹ̀ bínú sẹ́lẹ̀dà yín. Yes. Ẹ̀yin ọba, ẹ máa gbowó. Dọ́là màná náà fi sanwó ẹ̀mí Igboho bẹ́ẹ̀ ṣe gba tilé Tabiola.
lára àwọn ọba tó gbowó tó gba dọ́là tó pe Ìgbòho wípé Ìgbòho wọ́n ti gbowó ẹ̀ wá mo sì ti gbà sá kúrò wọ́n ti wàjà lónìí o ẹ̀yin tó kù ẹ̀ sì wà láyé a sì mọ̀ yín èmi mọ̀ yín àwọn tó sì mọ̀ yín kó máa já yín nínú jẹ Ìgbòho yẹn lẹ wá ń pè ní sí pé kó wá fi ilẹ̀ Yorùbá kọ Ọlọ́run ibo lẹ́yìn ọba ilẹ̀ ìgbà tí Ìgbòho dìde tó bọ́ síta tó ní gbogbo ìyà tó ń jẹ ìran Yorùbá it has to stop òun ti ṣe tán òun kàn ní ìdí support ẹ̀yin àgbààgbà ṣé ó kàn dá ọwọ́ wú ni ẹ bá mi béèrè lọ́wọ́ wọn pé ṣé ọmọ Adéyẹmọ dá ọwọ́ wú kì í ṣe pé ó wá bá gbogbo ẹ̀yin àgbààgbà ó wá bá ẹ̀yin Afẹ́nifẹ́re àwọn bàbá Adébánjọ àǹkó gbogbo yín pátápátá ló wá bá ẹ̀mọye àwọn ọba ṣe ti gbàgbé mítìn nígbà tẹ́ ṣe mítìn tó ẹ fi sí àárín tẹ́ ìṣàdúrà fún ṣé ó ti kọjá nǹkan tó ó ti kọjá àyè ẹ̀ ní wípé ó ń jà láti ṣe ìdáàbòbò ìpè kíyà má jẹ́ wá ká dá dúró and everything ṣe bẹ́ẹ̀ sọ wípé nítorí Tinubu ẹnì kan lọ pàdánù ẹnì kan lọ dáná súnmọ́lé nítorí Tinubu ẹnì kan lọ pa Tinubu yín yẹn ti wá gbedébẹ̀ ńsìn ó ti jájó yín lójú ara yín ti wá balẹ̀ pẹ̀pẹ̀ kò ṣe nǹkan tẹ́ expect lẹ padà bá ọ̀tẹ̀ padà tẹ̀yìn rì mo sọ fún yín mo ní ọ̀tẹ̀ máa tẹ̀yìn mọ́lẹ̀ ọ̀tẹ̀ máa tẹ̀yìn rì ohun tó fẹ́ bí ni tó máa ń bí ni ó ti wá ń bí yín ní kankan sìn ara wa ni yín ẹ wá mọ̀ yí pé Ìgbòho ẹ wá tún tẹ́ bá tẹ̀ wá fẹ́ sọ wípé ẹ fẹ́ gbé Ìgbòho padà wálé ẹ ránṣẹ́ ẹ pé àwa kì í ṣe Ìgbòho nìkan ó ṣà máa gbọ́ tó o bá gbọ́ fídíò yìí Ìgbòho bí wọ́n bá pè yín ẹ̀yin nìkan kọ́ ni wọ́n máa pè torí àpọ̀tà dúró tì yín bàjẹ́ mo fi ẹ̀mí mi sílẹ̀ fún yín mi ì tí fi ojú mi gan ní èèyàn tó ń jẹ́ ọmọ Adéyẹmọ tí ọ̀tá mi bá lọ sí nígbà náà kò sí ìkọ̀kọ̀ ẹ̀dìyẹ ò ní tọ̀ mi ì tí ìmọ̀ èèyàn tó ń jẹ́ ọmọ Adéyẹmọ mi ì rí yín sójú mi ìgbà sísì yín dé ní kò sí ìkọ̀kọ̀ ẹyọ kan bẹ́ẹ̀ tí mo tọrọ lọ́wọ́ yín tí mo gbà tó kọ̀nẹ́ẹ̀tì pé bẹ́yẹ fún mi àbí anything mo fi ẹ̀mí mi sílẹ̀ fún ilẹ̀ Yorùbá torí ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá mo support yín mo dìde nígbà tí gbogbo ẹbí ará ọ̀rẹ́ yín tí everybody sá dànù tójú ogun lé bí wèrè tí gbogbo mídíà sá dànù lẹ́yìn yín tí everybody sá lọ tí kẹ́kẹ́ parẹ́rẹ́ mọ́ everybody I was the only one that stood up I stood for you Osha so tí wọ́n bá ń pè yín ẹni láti pé àwa kan kò kí ṣẹ̀yìn nìkan níbi tá a bá dé yes ẹ̀yin nìkan kọ́ lè ń jẹ́ gbòó mọ́. torí nísìnyí ẹ ń sọ ẹ fi ilẹ̀ Yorùbá ò lẹ fi kọ́ wa lọ́rùn abẹ́yìn ò máa gbọ́rọ̀. ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ká ẹ fẹ́ lò wọ́n fún ẹ̀yẹ́ wò mí wò ìgbà tí àṣàrídòkú bọ̀ tí dún màwúrú láyé ìjọba Ọbásanjọ́ gbogbo ìyẹn ò tiẹ̀ wá kàn mí gbogbo àtàsàrí yẹn ò kan èmi ẹ̀yin ọmọ ìran mi ẹ bá mi drop comment sí abẹ́ fídíò yìí àlàyé tí mo ṣe yẹn mo mọ̀ pé ẹ létí inú ẹ sì tún ní tìta ọpọlọ yín Ọlọ́run bá mi deposit ẹ̀ síbẹ̀ ni òye yé yín ẹ sì mọ ohun ẹ̀bùn ọ̀rọ̀ ẹ̀yin tí ẹ ti mọ̀ nípa ọ̀rọ̀ yìí láti ìlà tẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń dá sí nísìn tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń mọ bó ṣe ń lọ tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ fáǹsì mi ẹ bá mi drop comment yín sábẹ́ fídíò yìí nígbà tójú ń pọ́n igun Ìgbòho tí ọ̀pọ̀lọpọ̀ sá sẹ́yìn pé tó bá súnmọ́ lásán ikú ni tó bá dá sí ọ̀rọ̀ yẹn dára àwòdì dára bá ẹ rà ó sì bá Yorùbá land rà àwa ò dẹ̀ nígbà kẹ́tì pa tẹ́ ẹ bá wá fẹ́ sọ wípé òkè o Yorùbá nation nǹkan tá rúwọ́ nǹkan tá pa nígbà yẹn ó ti wá jájọ yín lójú ẹ ti realize nǹkan tá à ń sọ nígbà náà sìn kì í ṣe Ìgbòho nìkan lẹ máa pè ẹ má tún wá sọ̀rọ̀ ẹ wá sọ àtàwọn Yorùbá nation ẹ bàbá kò tọ́ sẹ́nu mi láti sọ pé kó padà sẹ́nu yín nítorí pé bàbá lẹ jẹ́ fún mi sà with due respect sà ẹ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o gbogbo wa la gbọ́ Yorùbá gbogbo wa lọ́mọ Yorùbá àwọn wo ni àwọn Yorùbá nation ẹ àwọn wo lè rí fásitì sí àwọn Yorùbá nìsàn bẹ́ẹ̀ ni pé ó ń bọ̀ wá ó kó wa sábẹ́ ṣé wọ́n sọ fún yín pé bàbá Ìgbòho ló ní Yorùbá nation ni no ẹ lọ bá gbogbo àwa tó wà tí tẹ́lẹ̀ pè láti bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá dúró tán pátápátá ẹ bẹ̀rẹ̀ látòrí bàbá wa Professor Banji Akíntóyè ìyà yẹn ni bàbá yẹn ṣì ń jẹ lọ́wọ́lọ́wọ́ ṣe mọ̀ pé wọ́n fẹ́ lọ pa wọ́n mọ́lé náà ní Adó abẹ́ ti gbàgbé yẹn èèyàn torí ọ̀rọ̀ Yorùbá nation ni bàbá ṣe dèrò Kútọ́nù dènélé ni kò sí nǹkan tí wọ́n fojú bàbá yẹn rí tán àti gbogbo àwọn ọmọ àlè tẹ́ kówó fún torí Tinubu torí ìbò ẹ̀ tẹ́ni kó wá dà ní warú ṣebí gbogbo ẹ ti clear báyìí sìn ara everybody ti balẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ mú mi lọ́tà nígbà tí mò ń sòótọ́ ọ̀rọ̀ fún yín tá ilé rí nǹkan rescue tẹ́ sọ wípé kinní kan àtẹ̀yìn tí mo mú gẹ́gẹ́ bí ìyá bí bàbá bí gbogbo yín pátápátá tí ọ̀rọ̀ òye ohun tí mo rí tí mi ò lè pariwo síta ju pé nǹkan tí mo lè fi rescue situation yẹn òun ni mo ṣe nígbà náà tó yẹ kẹ́ fara balẹ̀
ẹ fi ọ̀tẹ̀ sí hatred ṣé òun nìkan ni ó ṣàfẹ́ kó máa jẹ́ òun nìkan àfi tá a bá gbé wálẹ̀ àfi tá a bá ṣe gbá kan àfi tá a ṣe kinní kan pàpà ń parẹ́ ó lóun pàjá today nǹkan ṣebí ọ̀tẹ̀ tẹ́ fi tẹ̀lé àwọn yẹn lọ lọ́hùn tẹ́lẹ̀ believe wọn ìyá yín Deborah of your time ìgbà yẹn ṣó dẹ̀ ti kó yín débẹ̀ ń sìn ẹ pẹ̀lẹ́ ẹ̀yin mọ̀mọ́ Deborah. ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa get started báyìí mo ní ọdún yìí ó máa létí kẹfẹ́ everybody sẹ́ bẹ́ẹ̀ ni mo sọ ìwọ tó o bá mọ bó ṣe máa rìn wàá forí kó jábè lọ́dọ̀ èmi dára ara nǹkan gásà ní 2024 yìí orí máa tàyà anybody gan-an mi ìfẹ́ mọ bó ṣe jẹ́ ni mo sọ fún ẹ mi ìfẹ́ mọ bó ṣe jẹ́ orí máa tàyà anybody you rí anyhow you kàgbákò bẹ́ẹ̀ ni ní ọdún yìí mo mọ̀ wípé ẹ̀yin Yorùbá nǹkan kékeré ọ̀rọ̀ òun tètè wọ̀ yín létí tí kò bá di wèrè mọ́ yín lọ́wọ́ ẹ kì í gbọ́ àsìkò yẹn ti tó ẹ ti wá mọ̀ pé Yorùbá nation kan wà níbì kan ní the same Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tí ó sọ tó ń jà fẹ́yìn ọba wípé kí àṣẹ kó padà sí yín lẹ́nu kí respect gbogbo nǹkan kó padà sí yín lẹ́nu ẹ̀yin ọba yẹn lẹ wá pé bíríkótó tẹ pé bíríkótó tẹ́ ń gbowó ẹ̀mí ẹ̀ tẹ́ ní kán lọ pa nítorí ẹ fẹ́ gbé Tinubu débẹ̀ àmọ́ ẹ̀yin ọba yẹn o àmọ́ yín dáadáa ẹ̀yin eye service ọba ìka burúkú tẹ́bẹ́ ti gbé débẹ̀ sí nǹkan tẹ́ expect kan lẹ́ padà rí oníkálùkù yín Ọlọ́run mú yín lẹ́kùn ti mú yín lọ́wọ́ ẹ lè sọ̀rọ̀ yẹn tó bá bí ire inú yín kó bọ́ síta kó wá sọ̀rọ̀ wọ́n bí gbogbo yín ire ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ṣùgbọ́n èyí tó bá lórí méjì àtàbọ̀ 2.5 head kì í ṣe mẹ́ta kì í ṣe ilé tó bá lórí mẹ́ta èyí tó bá ní orí méjì àti ìdajì ẹ̀ 2.5 orí bọ́ síta kó wá condemn Tinubu tó bá ní wọlé lóòyè Ọlọ́run mú yín àti Nollywood yín gbogbo yín àwọn ìyá àwẹ̀rọ àǹkó gbogbo àwọn Babájídé Babs gbogbo àwọn bàbá Ògògó àwọn Babájí Yínká Quadri àwọn ọmọ Bánkẹ́ àwọn Fétí Àbálógun gbogbo yín pátápátá àwọn Saheed àti ẹ̀gbúrò Saheed mọ́ntì ọlọ́gbọ́n pé wọ́n mọ́ gbogbo yín tẹ́ dìde tẹ́ káṣọ òfòwò tẹ́ ṣe rálì àti gbogbo ẹ̀yin Islamic gospel kínní tí gbogbo yín ṣe rádaràda bí òpònú tán kówó lé yín lọ́wọ́ ten campaign how market hobby yín ó kú bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ bọ́ síta kẹ́ sọ̀rọ̀ kíkélé gbé yín lẹ́kùn ti jọ mú gbogbo yín lọ́wọ́ ẹ fẹ́ la wọ́n sì máa pín dọ́dọ̀ yín ẹ̀yin Nollywood wọ́n yìí máa jí yín gbé ẹ jẹ́ kán láìpẹ́ láì jìnnà wọ́n á bẹ̀rẹ̀ sí ní jí ẹ̀yin Nollywood náà gbé wọn ò nípa yín wọ́n mọ̀ jí yín gbé ni àní gbogbo yín tẹ́ gbàbọ̀dé tí àwọn onílẹ̀ dìde tó fẹ́ tú ilẹ̀ Yorùbá sílẹ̀ tẹ́ gbàbọ̀dé ẹ rí ẹ̀sìn táwọn ọmọ àwọn aṣíwájú beggars ń ṣe ń sìn ẹ rí wọn ọ̀ràn ti dé bá wọn wo gbogbo àwọn tó kóra wọn jọ tó pera wọn láṣíwájú beggars both home and abroad èwo lórí tó ní ìsinmi tó ní fọkànbalẹ̀ ayé wọn tẹ lana ayé wọn tẹ lana ìnira ti dé bá wọn ogun níwájú ogun lẹ́yìn ẹ̀sìn níwájú ẹ̀sìn lókè ẹ̀sìn lẹ́yìn ni gbogbo wọn bá kiri gbogbo yín pátápátá ti yín bá yín onílẹ̀ fẹ́ ṣetán láti discipline ayé yín ẹ fẹ́ kú ṣé mo sọ fún yín mo ní ọ̀tẹ̀ àtẹ̀ yín mọ́lẹ̀ ọ̀tẹ̀ àtẹ̀ yín mọ́lẹ̀ o ọ̀tẹ̀ ti ń tẹ̀yìn rí ẹ fẹ́ la mò ń bọ̀ mi ì tí ì dé o Ọlọ́run mò ń bọ̀ mi ò tí ì dé jọ ìwọ tó bá understand gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí má jẹ́ kí fídíò yìí dúró bá mi pé kó dé gbogbo ọ̀dọ́ ọba ilẹ̀ Yorùbá. Kó dé gbogbo ọ̀dọ́ ọba ilẹ̀ Yorùbá pátápátá pé kó dọ́dọ̀ gómìnà gbogbo everybody nílẹ̀ Yorùbá àtàgbà tọmọdé ẹ tí ì rí nǹkan kan ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ rí nǹkan kan ara yín máa balẹ̀ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel fọwọ́kúṣẹ́ ọwọ́ mi yéé ṣe ọ̀tẹ̀ yéé ṣe ọ̀tẹ̀. Yes, support my work. Tó bá ti bá mi subscribe, bá mi pín jáde.